Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum wa rahmatullah. Ah, ya ta kursi. La ilaha illallah. Àfà. Naam. Akutuba. Kutuba ni. Era. Òkú eléyìí la wá gbé o. Òkú Ẹ wo ẹ̀yin yín kò ṣeré ń bẹ kọ́kọ́ wo ẹ̀yin yín. Ẹ má ṣeré o. La ilaha. ẹ dákun o kí lè lè wá sí. Òkú eléyìí la wá gbé. Òkú tèwé lè wá gbé. Òkú eléyìí ni. ṣé ọjọ́ kú bàbá yìí nà. Ariwo balẹ̀. Ó dàbí èpo ń bẹ. Màá wà ẹ. ọgbà èmi òkú bá mi. Sọmọ lóòkú làwọn náà. wọ́n bá bá wa tán o wọ́n mọ̀ wọ́n rí wọ́n bá wa tán ẹ kó kú bá tèmi. ẹ kó kú bá mi. ẹ tó bẹ́ẹ̀. ẹ dákẹ́. Bàbá ti gbé bàbá yé lọ. ẹ dákẹ́. àbá yìí dákẹ́. Dákẹ́ kí ni wọ́n gbókù bàbá yé lọ ní adákẹ́. Dúró kí làwọn wí kí ló ń wí náà. A ní wọ́n gbókù lọ ní adákẹ́. bàtà mi dà ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ ẹ máa gbọ́ àbá ẹ bẹ́ẹ̀ ni àgbàlagbà lẹ sọ ẹni biribiri báyìí ilẹ̀ rírí ṣe ti fi ránṣojú olóko ẹni pamímọ̀ nǹkan mọ̀ ntàfù bá jáde ẹ máa gbọ́ ẹni tí dàdà mìírí bá lu kí n kọ́. aláàbẹ̀ kù ní. Orí pé kò ṣeré ń bẹ. ibo lẹ lọ òkú bàbá tèmi lélẹyẹ ẹni gbé lọbì kan o. O tún tẹ̀lé wa débi. ẹ má tún sá lọ ẹ bẹ́ẹ̀ lérò pé ẹ lè sá lọ ni sóòkù bàbá yín lẹ gbé ni ẹ gbókù bàbá tèmi ẹ ń lọ kí tiẹ̀ ní mọ̀ sí ẹ̀yìn yìí ná ẹ bá ń wẹ́ nìkan kó gbókù bàbá lù mí. O lẹ́mi ara ẹ lò nìyẹn. ṣé ìwọ mọ̀ pé ẹlẹ́nu rírì lọ láàmú ìyá rẹ̀ ni òkú bàbá tèmi lélẹ́yìn kọ̀ọ̀kan ọ̀. Ṣo fẹ́ tẹ̀lé bàbá ẹ? ṣé bàbá Mo fẹ́ gbà òkú bàbá mi. ẹ bẹ́ tọ́ mi ni. Nǹkan sì jọ ó máa dá yìí. ẹnikẹ́ni gbọ́ kọ́ mọ̀ jẹ́ bàmọ́ kọ́ lọ gbé machine gun kọ́ mọ̀ lù ú la tí ọba yọ ògì lẹ́nu pé bàbá mi kọ́ ló bí mi kí ni màá ṣe yín báyìí ná èmi ni ẹ tún lọ àbí ẹ̀dà bí iná bá ṣuṣu ìlà á jẹ bóòrùn bẹ́ẹ̀ ṣe ṣuṣu pẹ́rẹ́ á sọ ọ́ nù ni. Ó rẹ̀ pé yóò ṣe bí bó smart ló fẹ́ sáré lù. Kí ló fẹ́? ọlọ́mọ gbà wá o ìfọ̀mọ́dé akẹ́jọ́ máa fi gbogbo ọwọ́ jẹun. ẹ níbi kan tẹ̀ lọ wà láìbògì níyẹn ríbi sáré fòórùn òkú bàbá mi yìí ń wò gbèdéde kí ló dé ná sódà kí wọ́n béèrè lọ́wọ́ mi pé níbo la ti bàbá rẹ sí kí n mọ̀ rí bí kan tí wọ́n sọ ni ẹ fi bá mi lọ́rùn lẹ̀ jó sọ̀sùn ẹ jó sàsùn. Lóde. ti yín ọ̀dà bí mo ṣe ń bu ẹ̀yìn yí àgbà gidi lẹ́jẹ̀ ẹ mọ̀ dákun ẹ̀gbà mi jẹ́jẹ́ là ń kírun sí bá mi la wọ́n bá dé bí ẹ ṣe gbókùú nù òkú bá tèmi ni wọ́n bá ń gbókùú mi àbí sẹ́yìn náà bẹ lóògì bàbá yín ọmọ lójú orí. Òkú bàbá èwo. Bàbá mi ni tọ̀dọ̀ mi. Sókù eléyìí. Òkú tèmi ti sanwó. ẹ sanwó òkú bẹ́ẹ̀ mi ẹ bẹ́ẹ̀ sanwó òkú kan wò ní gbà ẹ sá gbowó òkú bá mi. Mo sanwó fún wa ìwọ lọ gbá o. Mo sanwó fún wa ìwọ lọ gbá o. Ṣé bí àfẹ́ mílíọ̀nù tẹ́mi ń bọ̀ sọ̀rọ̀ rẹ̀ ń jò ní? Ṣé ọmọ kò òkú bàbá wa ni? Ẹ mọ̀ pé ìfẹ́ sọ̀rọ̀ lójú yàtọ̀ ni. ṣé yàtọ̀ àná sọ pé o ṣe bá bọ̀dá rẹ sọ̀rọ̀ ni. Àkíyèsí kan mo fẹ́ gbé yín so. Ẹ pé òkú bàbá wa yìí ti ń ráre ńlẹ́ jù. kí ló ṣe òkú bàbá wa. Òkú mùsùlùmí sì ni wọ́n lókun mùsùlùmí ìpẹ́ ńlẹ́ bó ní ti ń jẹ́ báyìí. àǹdé kí ló dé tó ń fọ ọmọ èké bọ̀ ṣé ìwọ mọ̀ wípé èèyàn ló pa bàbá sínú oko kòkó ni. ìjọba ó ṣe ìwádìí fínífíní ká tó lè sìnkú. Pé ta ń pò kú. nígbà wọn bá parí ìwádìí wọn fínífíní ilá tó sìnkú. Tọ́mọ̀ tó ní. Èmi tó àwọn rokin nìkan o. kí ló rò. Ṣé bòkú bàbá ti wá ẹ mọ̀ pé ó ti kú kò wúlò mọ́. Èmi wá wò pé ṣé tí yóò wúlò ṣe àlè fi tóun tó wúlò ṣe ni. lọ́nà wo. Bíi pé ẹ̀yìn bàbá rí àfẹ́ mílíọ̀nù kábò gbógun bàbá fún ká gbowó. àǹdé ó tó kú bàbá wa ọmọ àlè wọ̀ yìí tí wọn bá wá bí wá bí pé bolójú orí bàbá wa wà níbo ni a mọ̀ tọ́ka sí ọmọ táwọn náà lódìdí ọmọ tọ̀. Yóò gbógun bàbá ti jọ́blẹ́sì ni káwọ́ sì tọ́jú owó ká ní láárí. so òun ṣe lé ní àbí lóòótọ́. Bàbá yìí ṣe é ní.
mo wí fún àbí ìwé fún ọ. ó fọwọ́ kù ẹ̀yìn wọ́n lò ní tó fẹ́ fowó ṣe o a ní fowó ṣe lèmi jọ́sí ìdíkò wa èmi ti gbà pọ́n kánú tó kò tí ń tọ́kàn mi mọ́ bá. o ti wá rí ìdí àtìtúmọ̀ tí kò sí fi dé hàn yín. mo ti rí. wo arákùnrin kó o má bàa fẹ̀jẹ̀ wẹ̀ torí pàjá tó bá wọlé sẹ́kùn yóò fẹ̀jẹ̀ wẹ̀ ni ó yá. bẹ́ẹ̀ tí ẹ̀ wí mọ̀ lọ àyàfi ló kù. àyàfi ló kù. ọ̀tọ̀ ààrẹ bàbá ti wá. owó tá a kó bọ̀ ibú ọlọ́gbọ́n pọ̀ ní tó fowó ṣe àwọn tá a sì ní adé fowó ṣe lóluwà rẹ̀ ń jẹ́ àwa sì ní tá fowó ṣe lò wọ́n bá jẹ́ lọ bá bàbá tiẹ̀ lọ. tó. ẹ̀yìn sẹ́rí wọn èdè òkú lówó wọn èdè ìjókòó lówó ẹni tó jọ wà ńlẹ̀ yóò ti bínú tiẹ̀ lọ balance dà. sowó ẹ̀ tó kù. ọ̀hún yín bò yín ni. wọ́n fún. ìwọ wálẹ̀ ìwọ wálẹ̀. balance. àlọ́. Ẹlẹ́dùmarè ìbàrẹ̀ o ìbẹ̀ ń tọ́lọ̀ ń ká ilé lọ́wọ́ àmọ̀kọ́ ìbà ìwọ ló kọ́kọ́ rẹ̀ yẹ àwọn ìyá mi àgbà wálé ayé èmi alágbèrè ọ̀gá ni mò ń pẹ́ ọ́ èmi olùkóso àyàrá náà iná lójú iná lẹ́nu àkàtà yẹ́rìyẹ́rì ọ̀tún mi ìjà ní òsì mi ní jọ̀gbọ̀n àtọ̀tọ̀ àtọ̀sí lọ́wọ́ jà àṣẹ̀gbó dífọ́ fún ọlọ́lẹ̀dì àrá ni mi ọmọ àjàmọ́jẹ̀bi egbò òkò ni mi mo ti dòrò mo ti dòrìṣà aṣọ láyé òòṣà lóde ọ̀run ọ̀rọ̀ mi ti wá kúrò ní tóbi ní kẹsọsọ tí ní bá ń bí mi ọkùnrin gẹ́gẹ́ ò bọ́lọ̀ fojú rí ọkùnrin tó bá fojú rí yóò fà á lẹ̀ yóò gbọ̀rọ̀ alákejì lọ ní èmi òòṣà bàbá ogun ọmọ òòṣà èmi gẹ́gẹ́ lòòṣà eégún oko òòṣà àgbẹ̀ ibà olúbíkì ibà ọ̀sẹ̀ ìbíkì ibà olúbíkì tó kọ́ jẹ́ ẹ̀yẹ́ ibà ọ̀sẹ̀ ìbíkì tó kọ́ wọ egbò ibà ajímúlẹ̀ nílẹ̀ ọlọ́kọ̀dẹ́ ajímúlẹ̀ nílẹ̀ ọlọ́kọ̀dẹ́ nígbà òkúta wa àti fọkọ́rọ́ dúkọ́ lọ́lọ́ ibà yíyá ní òṣòro mọ̀nìkà apariwo ti ìwà kú olókìkí òru ẹ̀yin lẹ́ni ọlọ́gbọ́n ayé kí òní gbọ́n títí kó takú kó méjì aṣọ ẹni ọmọ rẹ kí òní mọ̀ rẹ kọ́mọ yẹ erùpẹ́ lẹ́lẹ̀ ẹ̀yin lẹ́ni tójú bá fẹ́ tí ọ̀sọ́ òkùnkùn ayé di gbogbo ara ní sẹ́fúnsẹ́fún fi ṣáájé èyí mi bá ti ṣe ẹjọ́ dàṣẹ ẹjọ́ rí bẹ́ẹ̀ làgbẹ́ńkẹ́ làlùkẹ́ńkẹ́ gbàgbé bá kẹ́ nígbà ọmọ rẹ̀ á jẹ níwò bálùkọ́ bá kẹ́ nígbà ọmọ rẹ̀ á jẹ níwò ewé jẹ́mi wò lónìí ẹ wá jẹ́mi níwò ti tèmi lẹ́nu bẹ́ẹ̀ ni ajẹrẹrẹ ajẹrọkọ tábà àjàgbàrú láfọ̀kálẹ̀ gbọ̀rọ̀ gbàsóòrí ayaba òkè àkẹ́mú àsábàrí ọ̀kọ̀jẹ́ ológun òkárẹ́ ọyẹ sáré tètè kẹ́ wá jẹ́mi ewé jẹ́mi wò lónìí ẹ jẹ́mi níwò ti tèmi ọbẹ̀ ayé ni mo fẹ́ o ẹgbẹ́ kẹ́ sáré tètè kẹ́ gbé wá bá mi ọbẹ̀ ayé o ẹsẹ̀ mo dúpẹ́ o ẹ̀kẹ́ mo pè yín ìgbà lẹ́jẹ́ mi ẹsẹ̀ mo dúpẹ́ tó akaruguru ní sọmọlẹ́yà àṣàṣì ẹ̀yìn abúkẹ́ lòdì sáà ti ń dẹrù tiẹ̀ igbó òní ìjọba kókúsà ní ẹbọ bẹ́ẹ̀ làkàlàmàgbò bọ́lọ̀ jòkú kókúsà ní òkú ẹsẹ̀ kan ní gbogbo fílẹ̀lẹ̀ tó fi ń jàrí olóko mo múra mo mú jẹ òun làparò ń ké o mo múra mo mú jẹ làparò ń ké torí pé lórí ló ń jẹ kú bíèdì ló ń jẹ sùn ọ̀dàrà ọ̀jẹ̀wé ìpè sára lórúkọ tí wọn lẹ̀ ń jẹ́ gbọ́dọ̀kọ́tọ́ ló kọ́ ká òjò àkérèjùmọ̀ bá tàgbọ́ ọjọ́ náà ní kẹlẹ̀ pa àti ọkọ ní ọká ní gbé ọjọ́ òkú bá kú ọjọ́ náà lẹ́yìn rẹ̀ ń wá pọ̀ ọbẹ̀ tí bolú bá jẹ ẹjọ́ jẹ́ lájẹgbé àṣẹ ajẹ́fìjì àṣẹ ajẹ́fìyìn àṣẹ ajẹ́fìjì àṣẹ kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ o bolú bàbá ibi ayélujáde yìí èèyàn ló fẹ́ jẹ yìí o kí ni mo ló fẹ́ jẹ èèyàn ó fẹ́ jẹ èèyàn torí pé ẹja lẹ́jọ́ jẹ fi sanra ẹran ẹran ó jẹ fi sanra èèyàn lèèyàn jẹ tí ó fi jẹ yẹn wò ó mọ àmọ́ ẹran èyí lẹ́yọ kọ̀ọ̀kan jẹ ọmọ bolú ó yá máa mú kó máa jẹ káyì èèwọ̀ ó fẹ́ fúnra ẹ níwọ̀ jẹ ọwọ́ àlàáfíà ni ó lò bọ́tù bá jẹ a máa fọ́sì jẹ ni ó dùn àbí ó dùn. ó dùn. mo mọ̀ pé yóò dùn lẹ́nu rẹ kí ló ń jẹun. bàbá mo jẹ èèyàn. ó ti jọ dídí ẹni ó ti jẹ èèyàn torí pé ẹni tí ó jẹ èèyàn ó jẹ èèyàn ni ọmọ bọ́lú o. bàbá ó yá túnú. báwo ló gbé. bàbá ó dùn. ó dùn dáadáa. kí ló ń jẹun. mo ń jẹ èèyàn. ó ti jẹ odidi ẹni ó ti jẹ èèyàn ọ̀rẹ́ ni tí ó jẹ èèyàn
yóò jẹ́ èèyàn ọmọ bolo ohun tó dà. ọ̀kàrẹ̀ èmi ló ń jẹ. bàbá mò ń jẹ èèyàn. bẹ́ẹ̀ ni ó ti jẹ́ odidi ẹni torí ẹni tí ó jẹ èèyàn ó jẹ yẹn. ìfúnnayà ni ọkùnrin ọkọ ilé iṣẹ́ ẹ̀yìn mọ ọkọ ẹ̀yin náà ti dé. lẹ adájú ṣóun àfẹ́sọ́nà mi nìyẹn. àfẹ́sọ́nà mi ni dádì mi. ńlọrọ ọlọkọ. bẹ́ẹ̀ ni dádì mi. àbídí ọlá kọ́ ni mò ń bá sọ̀rọ̀. dádì mi èmi náà ni. ọkọ dádì mi. ṣé ẹ ọ lẹ́bi nítorí pé o ti ń jí o ti ń jẹ òsì mọ́bi títí ń wá ni kéèmì ọ̀ràn tí mo rán tó fi lọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ oníkíní tó dé gbogbo èyí tó ṣe tán o wá ń sọ fẹ́mi pé ọkọ àfẹ́sọ́nà ló kù tí ò ní lọ́kọ mọ́ o ò ríṣẹ́ àwáṣẹ́wáṣẹ́ o ò ríṣẹ́ ọkọ àfẹ́sọ́nà ló wá rí ọkọ àfẹ́sọ́nà kọ ọkọ àfẹ́sókè ni. ẹwẹwẹ yọ̀ǹdẹ wọn náà bó ṣe gbọ́rọ̀ kalẹ̀ ni ó wá sọ̀rọ̀ jàbùtẹ̀ tí ó yẹ kó jìyà jàbùtẹ̀. ṣé bó ti yẹ kó gbọ́rọ̀ kalẹ̀ fún bàbá ẹni ìyẹn mọ̀ bí ìyẹn ṣe gbọ́rọ̀ kalẹ̀ káti ẹ̀ pé ọkọ àfẹ́sọ́nà náà ni ọmọ bó ṣe gbọ́rọ̀ kalẹ̀ ẹ̀ẹ́dẹ́gbọ̀n ẹ bá mi yọ̀ǹda rẹ ọjà rẹ. ọkọ mo ní pálapàla wà lélẹ̀ ọjà tó máa fi kọ́yà rẹ ìbí wọ́n ya gbogbo kìíní ìyókun kò burú. tiẹ̀ náà mọ̀ tẹ̀ wá bá wa ṣẹ̀dá fánìyàn àbúrò yín ní ìsàlẹ̀ alóṣọlọ́jà lọ́hùn ọ̀dọ̀ ẹni mo wà látàárọ̀ ògidì pé bá a ti máa tẹ̀lé ra lọ òde fá tá a máa jẹ gbogbo ohun tá a máa jẹ mọ́ pé àmọ́ àwọn àlejò pọ̀ lọ́dọ̀ ẹ̀kọ́ jálè ráyè lọ́bi kankan ẹsẹ̀ rí jábẹ̀ náà. mo wá ní èmi ń lọ ilé o ọ wá níbi màmá pé ń lọ ilé kí n yàdọ̀ ẹ̀gbọ́n òun kí n jíṣẹ́ fún wọn tó bá jẹ́ pé wọ́n bá ń bẹ ńlé kí wọ́n dóòdà wọn tó wọ́n fi dáwọn àlejò lóhùn tó bá jẹ́ pé ẹ̀yin lẹ́sẹ̀ yín yáǹgbà náà pé kẹ́ẹ̀dọ́dọ̀ wọn o àmọ́ nínú ọṣẹ́ tó ń rẹ́ mi ó ní nípa títọ̀rọ̀ ti di ọlá náà ni ó ní ibi iṣẹ́ rẹ̀ tí ẹ sọ fún tó jẹ́ kọ́sítọ́mù rẹ̀ ó wá bá kan sọ̀rọ̀ náà wọn pé ọmọ bọ̀dá àwọn kan bẹ́ o tí ń wáṣẹ́ o wọ́n bọ̀ ń wáṣẹ́ fún bó ṣe gbọ́rọ̀ kalẹ̀ lọ́gán ni wọ́n bá hẹn wọ́n bá ní à tó bá jẹ́ pé tí ẹni tó bá ti jọmọ dáadáa àbùṣebùṣe òun wá ní kí wá ṣàlàyé fún pé tí Díọlá bá dé ìwà mọ̀ pé ń bá òun náà pé tó lè gbé kó tó bá ti mọ̀ pé òun lè gbé kó iṣẹ́ ti ṣe ń lẹ̀ fún lẹ́kọ̀ọ́ ń tẹ́mi bá wà ní ìwà mọ̀ pé ń ṣe kò ń gé òun náà báyìí. ń gbé kò. ó rè kó pẹ̀lú gbogbo bó ṣe ṣe tí bàbá mi bọ̀ sọ tó ń gúngì ẹ̀rọ ni tí ó gbé kó. èkó ń lọ sẹ́kọ̀ọ́. ẹ dẹ́kun ọlọ́kùn sọ yín bàbá mi bá a sọ̀rọ̀ dáadáa ẹ gbọ́ ọlọ́run sì jẹ́ pé ibi tí ń lọ náà ọlọ́run jẹ́ ọba àná pàdé àwa náà láàjèrè wọn kọ́ ya gbọ́ ohun tí bàbá ń sọ. ó ṣe ń wo jẹ èmi náà yọjú sí àmọ́ ọba ṣe ṣe. ẹ wọlé wá ẹ wọlé padà ẹnu géètì tiẹ̀ bàbá sí kéètì táwọn èèyàn ní. bàbá o ti mú kọ́sọ́mà débi tó yín kéne tán ó ti para bí ẹnu géètì lọ́dọ̀ dùn òfin kílẹ̀ ẹ rántí yín jà ẹ kú ṣẹ́ jẹ́sà. ẹ jọ máníjà nǹkan. ẹ bá ti rí máníjà èmi náà ń gbọ́. That's good. All right. Jẹ́ ká ẹ yẹ wá ẹ yẹ wọ ẹ tó ẹ olólànù ẹ tí ẹ yẹ̀wò ọwọ́ ọ̀gá kún ni bébì ẹ látẹ̀gbẹ́ mẹ́rin ẹ yẹ̀wò so they're nice. ẹ sínú rẹ Ó ní so nice. kìí ṣe pàdé ẹ fi gbà nǹkan àti dẹ́ntì àkọ́
ẹ̀jẹ̀ ṣọ́ọ̀bù kì í ṣe accident. Accident àkọ́ ọlọ́mọdé àárí bí a bá ta accident àkọ́ àkòrí ìdílé táwọn ọ̀gá ti á ní. eléyìí 2 million 2. ìyẹn kọ́ Islander yìí 5 million. eléyìí kọ́ ra 4 ọgbà 19 jálẹ̀ ní tiẹ̀. tọ̀hún yẹn kọ́ Matrix òun gba 17 jálẹ̀. 17 good eléyìí lọ́kọ́ receipt wà fún mi. mẹ́rin ni. Ta ni ó sanwó náà yẹn méjèèjì. O ò tí ì gbọ́. Pé kí ni? pé òkú òkè sanwó pósí. Òótọ́ ni yóò bá lẹ́tẹ̀ ńlẹ̀ wéyìn kò sí wàhálà ẹ̀yin nìkan lẹ wá. àwọn boys wọn àǹtà. Ẹ pè wọ́n wá mọ́ kókó jáde. Àrò sílẹ̀ kò sí tán ni o bí a bẹ fi mílọ̀ gbá nǹkan ó gbowó oṣù tán nù. Ẹ dúró báyìí mo ní wọn á kọ́ lójú yín ni bàbá ti kọ́ lókè bàbá ti kọ́ lókè mo ní wọn á kọ́ lójú yín ni ó kàwé ní kọ́ sí. orúkọ tí mo sọ fún ẹ lẹ́ẹ̀kan. Ok tani ọ̀sán ẹ̀yìn tọ́bọ̀ ẹ sáìn pé ẹ̀yin gangan ni mẹ́rẹ̀ẹ̀rin ni yá wàhálà kò gbé wúdé rárá táwọn ní ẹsẹ̀ ń wá o ẹ dákun torí ìtọ́ lọ́hùn ẹ bá tún fẹ́ wá lẹ́ẹ̀kan sí ẹrú ẹ̀yin náà lè tún jọ wá kéèyàn ọ̀rọ̀ kọ̀ọ̀mẹ́rin papọ̀ lẹ́ẹ̀kan náà kó sì ẹsẹ̀ o. good boy I like you. ẹsẹ̀ gẹ́mà ẹsẹ̀ o. Ẹ gbọ́ irú àwọn èèyàn báyìí ló yẹ kéèyàn máa rí. arákùnrin màá ní ìjà oríire ni ọrọ̀ ajé ni ṣé àwò. ọkọ̀ mẹ́rin kọjá lẹ́nu géètì ṣé mo yọ jẹ́ ni àbí wọ́n gò ti fi ti ẹkún ó tá fáwọn náà sí àti a mo tẹ̀ sí gbàgbé aláàtí ó ti dún tó lórí fóònù sábà. lọ kíni àrùdá kan máa ń wo ná ńlá láti àrùbá ń wo dákun báńgù dákun láti òdú dákun máa ń wo. èmi ò rí nǹkan jà ẹsẹ̀ tó kọ́ fún mi lówó tèmi àbí. àwọn ọmọdé gbèsè àbí mo lẹ́kẹ̀ẹ́ èrè sí ọ ni. lọ́wọ́ ní gbèsè ti dé. sọ ọjà olórí burúkú ṣé mo wà ní ọ́fíìsì gbà fún akọ́mọ́tò ọ́ jẹ́ wọ́n ṣe sódùbá. kò sí láti mẹ́ lápá bá ìyẹ̀jú náà wò. èmi ò sí ọ́fíìsì o ọ́ jẹ́ wọ́n ṣe. Trust me. Ọ̀la tó tó lè promise me pé ikú tó ń lọ yìí àwọn alágbára ò ní gbé ẹ̀mọ́ mi lọ́wọ́ lẹ́kọ̀ọ́. You know how big is Lagos? Àwọn èèyàn tó wà lẹ́kọ̀ọ́ wọ́n lágbára gan-an. Kọ́ni pé tó bá dé kò wá gbàgbé mi síbí báyìí. Ọlámi kò possible. Ó mọ̀ pé ìfẹ́ àìṣẹ̀tàn ni mo ní sí ẹ. Kò ń ṣe pọ́kùnrin mò ń wá lọ sékòó náà. Kí ni mò ń wá lára ọkùnrin tí mi rí lára ẹ̀? Ó nífẹ̀ẹ́ mi mo nífẹ̀ẹ́. Ṣùgbọ́n kò kàn fún mi little time náà ni jọ. Trust me, ṣùgbọ́n. Abáwo ó sì ní Ọlọ́run ò fẹ́ nǹkan kan ju ọpẹ́ lọ a dẹ̀ ń sọpẹ́ fọ́lọ́run. nítorí pé Ọlọ́run ò fẹ́ nǹkan míì ju ọpẹ́ lọ. ṣé rí àwọn ọmọ ẹ̀dá dámọ̀ àwa la máa ń retí ká ṣoore ká tó gba ọpẹ́ lórí oore tá a ṣe. tẹ́lẹ̀ mi bá ń pè mí Mr. Dayo Alhaji Dayo tí wọ́n bá mi sọ̀rọ̀ lọ́tún lọ́sì wọ́n ní wọ́n ń dúpẹ́ oore lọ́tún lọ́sì máa wò pé èmi kọ́ lẹ yẹ kẹ́ máa dúpẹ́ fún bàbá tó yẹ kẹ́ máa sọpẹ́ fún lé bàbá yìí àwọn gangan ló ń jẹ́ Alhaji Dayo. ta lè mi níwájú Olódùmarè. bàbá kò sí nǹkan tẹ́ lè gbé fún mi láyé pé kí n bá ń ṣe láyé tí mi ní í ṣe ṣé rí bó ṣe wà yìí nígbà tó bá padà wálé ẹ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lára ẹ̀ Ọlọ́run gbọ́. Olódùmarè ni ó sì máa gbọ́wọ́ ẹ̀ sókè. àmín. o ò ní ìrẹ̀lẹ̀ láíláí. àmín Ọlọ́run. ngo kẹ́nu. bàbá mo máa ń ṣàlàyé fún wọn pé mo kì í ṣe Ìgbò ṣé wọn ò tí believe náà ni. àwàdà ẹ pọ̀ ni gbogbo ìgbà ni máa ń ké fún
Ibo kọ́ lẹni tó ń bá wí. Ẹ máa wá wo ṣé ẹ mọ̀ pé ẹ kàn ń sọ pé ẹ ń sọ tẹ́lẹ̀ ẹ ń sọ tí yín ni ṣé ẹ mọ̀ pé ojú wọn gan ojú tọjọ Ìgbò ni nígbà mi ń bá rí wọn nǹkan wò wọ́n sọ wọn àjọ Monday àbí wọ́n jọ túkùndì. Ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́ ẹ ti ń ṣe ti ń da àìnídàámọ́ kò ní kàn yín. Ẹ wá máa wo bó ṣe tó yìí náà òun ló sì tó kéré jù náà ọmọ tó wà lọ́dọ̀ mi tó máa ń ṣiṣẹ́. Nígbà tó bá padà wálé tó bá kí ẹ̀yin gan máa dúpẹ́ Ọlọ́run lára ẹ̀. Ọlọ́run gbọ́. Ọ̀dà. Ele. Each and every white 3,001 àbí ṣùgbọ́n Hafiz fáwọn yòókù wọn kọ́ dẹ̀ má jìnnà sí ṣé wọn kọ́ ẹ̀ṣẹ̀ gbé ni wọnú. Ṣé ọlọ́pàá ti wá kó aláàjì pátá ìwọ́n ti wá kó irin wọn ni. Wọ́n ti wá kó. Even wọn tún láwọn níbi. Ó nílì sí ṣé bó wà nù store. Ó wà bẹ́ẹ̀ mi. Tó bá ti dé ẹ bá mi tètè kó fún because ẹ mọ̀ pé kì í ṣe kọ́sọ́mà ti máa ń jẹ owó wọ́n máa sanwó ẹ̀ pé lẹ́sẹ̀kẹsẹ̀ ni ṣe ti gbọ́ ọ̀rọ̀ àwọn táwọn fẹ́ nìyà fáwọn ẹlẹ́jọ́ àbáwọn tó kọ́ mọ̀ máa jẹ wá lówó tó ti yẹ. Now, Richard, do you like this bicycle? Yes. Are you sure? That's good. But Auntie? not yet. Yes. Great. What is? Yeah. Check that. Are you serious? You like it? A, B, C, D, E. That's good. What's your? Yeah. Oh yeah. Rich. What is? Baby. I see something here. Yes. Auntie, what is this? This is music. Music? Yeah. My God.
You like it? Yes. That's good. My darling. Auntie. Yes. Look at this motor car. Like your daddy's own. Bim, 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 bim. Do you like it? You like it? Oh yeah, come and touch it. See. Touch it. Do your own. Great. Yes. We just carry that, right? Yes. Good. What else? What else? What else? What else? What else? I think. Auntie, how much is our bill? Okay, sir. Sir, 350,000 naira Louis. It's not too much. Wow. No. Call receipt. Ṣé cash ẹ máa fún wa ni? POS náà wà. Which one? Mo ní kẹ́ ẹ kọ receipt as in receipt ẹ kọ́ kẹ́ fún wa. Nǹkan kan náà la yín sọ, mo lẹ́ẹ̀ tí fún mi lówó. O ti gbọ́. Pé kí ni sà? Pópò kì í sanwó pósí. Ẹ má bínú sà. Your name, sir? Bolu Oscar. Okay. Sir, append signature yín síbí báyìí. Congrats. You're welcome. Kọ receipt owó. Gbèsè ní ìgbowó. Mo ti kọ receipt, kí ni mo fẹ́ sọ fọ́gà? Wọ́n máa fún mi lówó. Ẹ bá mi dá wọn dúró. Gate man bá mi dá wọn dúró. Ń gbọ́dọ̀ gbà lọ. Mo lọ sí mo lọ báyìí ìgbà tó wá yá. Sórí tí n bá dìde tí n bá yá gbé. Lẹ́tù kí n lọ gba owó tí tó fi jẹun tó fi ṣe kíní o ti yọ pòkì bí ẹ̀kẹta tán jíjáde tó jáde ọ̀wá múlẹ̀kùn o tì í mọ́ èmi. Torí àwọn olè ní. ilé aṣọ wo nìyá láyẹ kó lẹ̀ tí ó lé oko. Ẹjọ́ ẹjẹ́ ń dìde. Bí ẹ lákọ̀ yìí. Dádì mi. Àǹtí mi. Ẹ ti fẹ́ ìgbọ̀n. Ọ̀gá rẹ̀ ẹ ti fẹ́ ìgbọ̀n wá ìwọ náà fẹ́ ìgbọ̀n. Dádì mi. Kí ló tún wá ṣe ẹ̀yin àtọmọ yín báyìí? Kí ni òní ṣe mo lọ gbowó tí Karambani rèé jẹun gbà àwọn èdè ó ti jáde pòkì ọ ojíjáde ọ̀wádùn bí ó ṣe ilẹ̀kùn lọ tilẹ̀kùn mímì. Ìwọ náà mo ti ní kó má máa gbé dádì lẹ́mìí gbóná ìjọ́ òun ló tún fẹ́ gbọ́ràn. Ẹ̀mí wo ni ó gbé lẹ́mìí gbóná yóò gbé mi lẹ́mìí gbóná ẹ̀mí ara ẹ̀ ni ó gbé lẹ́mìí gbóná ara ẹ̀ ni ó gbé lẹ́mìí gbóná yóò gbé mi lẹ́mìí gbóná ń fi ijó ṣàkùṣàkù. Dádì mi. bàbí tí ń ṣe ọkọ ní àyìn kọ̀ọ̀kan lọ bomi wá fẹ́ mú. àfìgbà tẹ́ ẹ̀ mú mi lọ lọ́sẹ̀ kò yẹ kẹ́ ẹ̀ mú mi lọ mú ẹ lọ sí ibò ẹ ò bẹ́ẹ̀ ṣe ń fàìn. wọ́n mú ọlọ́kọ máa yọ fòfòfò bí ẹ̀kẹta tán. Baby, my baby boo. Baby, kí ló ń ṣẹlẹ̀? Má sọ fún mi pé lẹ́tà iná ló ṣe ń pa ẹlẹ́kùn. Sùúrì. Yeah. Why tí mi ò ṣe ní sunkún? Because mo believe pé ó yẹ kó o ti gbàgbé nípa kíni. And I don't understand why you are crying over this thing every time. Ó dàbí ẹni pé ó ní nǹkan kan tó wà ní ọ̀rọ̀ yìí tó fẹ́ sọ fún mi. But mo fẹ́ jẹ́ kó mọ̀ pé nǹkan tó ń sunkún lé lórí yìí ó ti ṣẹlẹ̀ ń sìn for over years. And there is nothing we can do about it.
than to forget about it. Báwo ló ṣe wù kó pẹ́ tó tí mi ò ní máa rántí? Baby, but for now, just drop it. Sure you get. At least I'm here. Mo dẹ̀ mọ̀ pé ká ní mo wà nílé ni mo mọ̀ pé gbogbo ilé ò ní ṣẹlẹ̀. Nǹkan kan ò lè jẹ́ kí n gbàgbé ẹ. Okay, good. Ó fẹ́ kí n gbàgbé ẹ. Fine. Okay. Ní òní yìí, gangan, ó ní màá bẹ̀rẹ̀ sí ní kọ́lé fún ọmọdé. Ṣé nǹkan tó fẹ́ nìyẹn? Yes. Òun ló kéré jù nínú nǹkan tó lọ ń ṣe fún ọ. Tí wọ́n náà dẹ̀ mọ̀. And you know I love you so much. So far today, jẹ́ pé bó ṣe fẹ́ nìyẹn. Àṣẹ ti gùn. Nothing can change it. Thank you very much. Wàhálà wà Ọlọ́run ṣàṣàrò. Tẹ́niọlá, wàhálà kẹ̀. Ọlọ́run mọ̀ ní járí wàhálà nínú ìlú wa kí ló ṣẹlẹ̀? Ọlọ́run ṣàánú wa ni. Àmín o. Ọmọbìnrin tí ń jalè tó ń jí wọn ní nǹkan káàkiri. Ó tún ti gbé wọn ní nǹkan supermarket nísìn. Ẹni tó rajà lọ́wọ́ ẹ̀ ó ti fẹ́ sunkún para ẹ̀. Ó tó ti gbé nǹkan. Ẹ mọ̀ gbà mí o. Dákun, kí ló dé tọ́lọ́pàá gan ò fi lè mú látọjọ́ yìí? Àti wípé àwọn tó ń jà lólè gangan kí ló dé tí wọn ò fi lè pọ̀ ọlọ́pàá? Àtúngbọ́ láìpẹ́ yìí bó tún lọ jí mọ́tò gbé. Bó làwọn ọlọ́pàá ṣe fẹ́ mú wọn lé mú lábẹ́ òfin wọ́n mú tì. Kí ni ìdí tọ́lọ́pàá ò fi lè mú? Ṣé ẹ fẹ́ gbọ́? Òfin ń bẹ, àṣà sì ń bẹ. Tó bá ti rajà báyìí, á gba rìsíìtì. So táwọn ọlọ́pàá bá mú, kí ni wọ́n sọ pé ṣe nígbà tó bá rí rìsíìtì lọ́wọ́ ẹ̀ tó sì rí iye tó rà? Kí wàá lóde tó ń sọ pé ó jalè? Kó jalè náà ẹni tó rajà tó fún ní rìsíìtì. Níbi tí wàhálà wà gan-an nìyẹn. Tó bá ti rajà báyìí, á ní kán kọ rìsíìtì. Àtàwọn yìí bá béèrè owó lọ́wọ́ ẹ̀, á sọ fún wọn pé òpó ìsanwó pósí wọn wá nílé béèrè owó mọ́, wọ́n á sì gbé rìsíìtì lé lọ́wọ́. Ó ga o, Yorùbá. A jẹ́ wípé oògùn nìyẹn o. Ẹ̀yin ilẹ̀ tún sọ̀rọ̀ báyìí, bàbá ńlá jùjú tó dájú. Kọ́lọ́ mọ́ ṣàánú wa nínú ìlú yìí mọ̀ ni o. Ọ̀rọ̀ kan lẹ̀kan bá lé lọ́rọ̀ tí bẹ́ẹ̀ ńlẹ̀ yìí o, kò sígbà tí ò ní kan jẹ́jẹ́ ni mo jókòó mi o. Ọlọ́run ṣàṣàánú wa. Èèmọ̀ ńlá mọ̀ lè yí. Uncle, aunty, owó yín jẹ́ 1.2 million. Not too much. Call receipt. Fún receipt jẹ́ ká máa lọ. Kò sí wàhálà sà. Ṣé cash lẹ máa fún wa ni àbí ẹ máa transfer? Torí tá bá gba owó a lè kọ receipt sà. Mo ní kó call receipt. Ò ń béèrè ṣé cash àbí transfer. What do you mean? Call receipt my dear. Same thing náà lèmi àti yín jọ sọ. Tẹ́ bá fún mi lówó, kò sí bóyá máa kọ receipt fún yín. O ò tí ì gbọ́. Pé kí ni ẹ sà? Pópò kì í sanwó pósí ni. Ẹ má bínú ẹ̀yin tí ẹ ní. Àwa ni. Ìmọ̀. Ẹyẹ méjì ò kì í já àṣà. Àwa náà ni. Ẹ ṣé gan sà, ẹ má bínú. Ẹ má bínú. Ẹ ṣe yìí máa fún àbí ọkú. Ẹ jà ọ́. Ẹ ṣé gan, ẹ máa tún débí o. Ẹ ṣé gan sà. Ẹ ṣé sà, God bless you. Ẹ máa débí báyìí. Ẹ ṣé, inú ọ̀gá máa dùn bàjẹ́ lẹ́yìn. Inú máa dùn bàjẹ́. Báwo ni Jọlá? Ọ̀gá, ẹ káàbọ̀ sà. Ẹ káàbọ̀. Báwo lọjà lónìí? Ẹ wò ọ̀gá mo ta gan léni o. Ó ta. Bẹ́ẹ̀ni sà. Èló ló wá pa sílẹ̀? Ọ̀gá 1.2 million naira. Wow, 1.2. Bẹ́ẹ̀ni sà. Ọpẹ́ o. Ṣé káàsùn wọn á fọ ìlànà wọn transfer fún? Kò yé mi nǹkan tẹ́ ẹ̀ ń béèrè ni sà. Mo ní ṣé wọ́n fún ẹ ní káàṣì ni àbí wọ́n transfer fún ọ àbí check? Transfer. Ọ̀gá, wọn ò lọ fún mi lówó kankan. Mo gbẹ. No, ṣé kò tó ń tún láti sọ fún mi ń ṣe ni pé àwọn tí o ta ọjà fún wọn ò fún ẹ lówó. Ọ̀gá ẹ máa wò nítọ́ lọ́hùn bó ṣe ṣẹlẹ̀ léléyìí. Mo jókòó báyìí. A calculate ẹ̀ 1.2 yẹn náà gẹ́gẹ́ ni. Bọ̀dá kan jókòó báyìí àti yẹn jókòó síbí báyìí.
mo lè kó receipt kó. Wọ́n jókòó báyìí, wọ́n jókòó báyìí. Ẹ kí. Are you out of senses? Sọ fún mi náà, ó ta ọjà mi, ó gba owó, Diola. Ọ̀gá kò yé mi ọ̀gá. Mo dáná, 1.2 million naira. Dọ̀dọ̀dọ̀ sọ fún mi náà, níbo la fún ìsúwà? Jíjáde. Ó jáde, ó wá fi ìwọ sílẹ̀, ìwọ ta ọjà, ó gba owó. Ẹ dákun, ṣé mi ò sí oore ṣe báyìí? Wo? Ó jẹ gbèsè. N bá abẹ́ lò Dubai, bó o ní ti ṣe. Alo, ẹ káàsùn sà. Ẹ wò ẹ fi kíkí sílẹ̀. Mo ti rí ọ tó jọ mẹ́ta. A ní kẹ́ fi kíkí sílẹ̀ sẹ́. Bàbá, ẹ kú àmójúbà. Ẹ kú àmójúbà o. Àmójúbà ta ni? Fúlàní báyìí ni màá sẹ́ndì Jọ́nà sílé. Sẹ́ndì sílé báwo? Jọ́nà ti tó. Ó ti ṣe wàhálà, ó ti dá wàhálà lẹ̀. Jọ́nà ta ọjà 1.2 million naira, Jọ́nà ò gba owó naira. Lọ́dẹ̀ kó lọ, lẹ́ẹ̀kan bí báyìí. Níbo wà ní ọlọ́wà báyìí? Ok, ẹ fẹ́ rí àbí? Ẹ máa pàdé ẹ̀ ní Kúmápàì police station. Ṣóyè yín, ìbẹ̀rẹ̀ ti máa pàdé ọmọ yín. Kúmápàì station ẹni máa bá police station bẹ̀rẹ̀ lẹ́ti máa bá aṣẹ́ ti gbọ́. Kúmápàì. Kúmápàì. Ẹ̀rẹ́kun tó fi mú interview hàn èmi gan ti ń tọ́ ara mi mo jókòó nǹkan lè dé fún pé kó má di pé ẹyẹlé bónlé jẹ́ bónlé mọ́ ọdọ́jọ́ pé ọyẹ ta ni nǹkan kankan. Wọ́n lọ̀rọ̀ yìí kàn báyọ̀. Èmi bá ọ lè kó. Èkó kí ni wọ́n ń tà. Ọ̀rọ̀ Diola ni o. O sì tó lọ Èkó ọkọ̀ dọ́dọ̀ bàbá rẹ̀. Diola. Wọ́n lu Diola ti dáràn lẹ́kọ̀ọ́. Kúmápàì ni wọ́n lọ wà Kúmápàì police station wọ́n ló wà báyìí o. Wọ́n lu Diola. Àní wọ́n lu Diola. Wọ́n ní ẹni tó tajà fún wọ́n lọ́gàn tajà fún wọ́n ní ẹ̀wọ̀ ohun tó wá dàn mí tẹ́ mo fi wá gbọ́ tó fi bà mí náà jẹ́ ni pé bó ṣe kọjá náà fún wọn ní bí ṣe ń wò níwà ń wò sú níwò lọ níwò bíi bọ̀bọ̀ làgùntàn ẹ̀ wò. Ó mà wá lọ èmi lọ láti ṣe tí ó mà ti ṣe. Mo ní wá ṣàlàyé fún yín nígbà mo gbọ́ àyà ó sì kẹ́mi lọ́yà kú. Ibo lẹ wá lọ báyìí. Ẹ máa ra o, ẹ máa ra o, ẹ káàbọ̀ sọ́dọ̀ wa o, ẹ káàsán o. Baby, Yeah. kí ló kẹ́ fún bíbá yìí? Everything will be fine. Wow, everything. Yeah. Everything na double. Good. Nǹkan tán sọ yẹn gangan ni mo fẹ́. Gbogbo tó wà bẹ̀ pátápátá méjì. What? Tútù. That's good. Baba, bó ṣe sọ yẹn náà la ṣe máa ṣe. Thank you very much. Hey, everybody! Come. My baby is in charge. Tutu cutting. Yeah. Ẹ gbàdúrà mi. Oya tutu cutting say everything tutu cutting. Everything tutu cutting. Ẹ mọ̀ sọ́tà. Hey, fast. Everything tutu cutting. Tutu cutting everything. No. Oya, wá gbé mi fá. Yára. Kó tún lọ gbé mi nínú náà sí. Ẹ dákun ìyẹn wa. Ọmọ ẹ ti fẹ́ kó kìíní ìtàn. Ẹ tí ì fún mi ní owó. Ẹ tí ì fún mi lówó. Ẹ tí ì gbọ́. Pé kí ni? Bóun kì í sanwó pósí mẹ́. Ó ti yé mi. Ẹ tó kọ ya máa kọ bọ̀. Thank you very much. Máa kọ. Kò ẹjọ́ gbàdúrà mọ́tò o. Báwo kóòdù búùtù. Ọ̀kadì. Ẹ ṣé o. Ojú òní tì yí o. Ẹ máa tó. Ẹ wá. Ọ̀rá, mo ti kó bẹ́ẹ̀ tán. O ti kó ẹ. Mo ní kẹfẹ́ mi náà ní iṣu tèmi. Iṣu kí ni? Kì í sàṣe tí wọ́n ń ta náà ní ẹ̀ta fún wọn. Ẹ fẹ́ mi náà tèmi. Owó. Àlọ́ owó ẹ fẹ́ mi lówó. Owó?
èyí lẹ́ ń ṣe bí kí bàtọ̀ fẹ́ múlé sí àìná. owó. ẹ wá ẹ mọ̀ ràrẹ́ fún mi lọ́wọ́ tèmi. ọ̀pọ̀ ọmọ nǹkan kan ń pa ọ̀rọ̀. lọ́jọ́ náà bí ẹni tá à ń wí ṣe wọlé wá rè ó lóun máa ra ọjà ó dẹ̀ bá wa ra ọjà tó wọ̀ tó 1 million naira mo bá dẹ̀ mú rìsíìtì mo kọ́ fún un ǹjẹ́ kó fún mi lówó èsì tó pè fún mi ni pé òkú òkè sanwó opó sí. bẹ́ẹ̀ ni sá. ìwé òpó wí náà ni. àbí dádì mi kó tó sọ fún mi lọ́jọ́ náà ni. ọ̀dà tó bá roni lójú àìwá alágbà mẹ́rìndínlógún lé kápá lẹ́ni àfọ̀rọ̀ lọ iwájú ọpọ́n fọ́gbọ́ ẹ̀yìn ọpọ́n olùmúlọ̀tún ọlọ́kàrà ló sì àárín ọpọ́n níta ọ̀run. bóun ẹni bá nu ni kóhun ọ̀má nu ni adífá fún Ọ̀rúnmìlà bàbá ń sunkún aláìlóbìnrin ẹbọ wọn ni ó ṣe kò mọ nǹkan kan pa ìlú òótọ́. àwa lé ní igi ń gbọ́ amámẹ́sù èmi mọ̀ pé ọmọ nǹkan kan pa ẹ̀. ó wá dóògùn wò lára ẹ̀ ni. arábìnrin fọkàn balẹ̀. ṣùgbọ́n bí ó bá dé yìí wọ́n ṣiṣẹ́ kan fún. ẹ ṣe sá. èsì tí onítọ̀hún pè fún ọjọ́ náà lọ́hùn wọ́n ní ọ̀wá dá tiẹ̀ padà. akíkan nídòró òyì kí n lọ máa nìkan jálè kàngé àrà ní sọmọ olè àdìkan òjò jìgìjìgì lọ́yà ìlọ́fẹ̀ ẹ̀gbẹ́dógún èyí dídá ẹ ò dá èyí sísìn ẹ ò sìn ẹgbàlú ẹ̀ ń pé lọ àwọn ló ṣe fá fún Ọ̀rúnmìlà wọ́n ní gbèsè yìí wọ́n ládéọlá ló jẹ́ Ọ̀rúnmìlà léèwò òrìṣà adéọlá ò ní lọ́rùn gbèsè. àṣẹ. ọyà máa jẹ́. orí tí ń ṣe jẹ́ dáadáa. ọyà la ọ̀kàrí wọn náà dọkùnrin rẹ̀ ò ní lọ́rùn gbèsè ọ̀kàrí. Bólú. Bàbá, ṣé kò sí? kọ́mọ bàá sí ni mo mọ̀ pé ní ó yọ̀ lẹ́nu ọ̀gbọ́ mo fẹ́ kó o fura o. Kí n fura. Ìfura lògùn àgbà pánsá òfura pánsá já àjà òfura àjájì onílé tó kọ̀ tí ò fura olè ló kó lẹ́rù lọ. Bólú. Bàbá. Fura o. Kí n fura. Ọ̀dà mi ti gbọ́. Kí n fura. Kò sí wàhálà. Ẹ dúró. Ẹ jẹ́ ń lọ, ẹ tí fún mi lówó. Wàhálà yìí ti pọ̀ jù o. Mo ní kẹ́ fún mi lówó ẹ̀ sọ pé ẹ gbọ́ alámi pọ̀. A ní kó lọ kọ́ rìsíìtì fún wa náà. Ẹ jọ brọ́dà, kí ló dé? Mọ́tò àkọ́kọ́ ti kórin lọ, ẹ̀kejì ti kórin lọ, ṣé ẹni fún mi lówó ni? Aláyé gbọ́dún jàre láti kó gbẹjà ṣọ́ọ̀bù ẹ̀tọ́ rẹ̀ ń pariwo torí èlò. Ọjà 1.5. Ṣé ẹ ti rọjà tán? Ẹ fún mi lówó jàre. O ò tí ì gbọ́. Pé kí ni? Pọ́pọ̀ kí sanwó pọ̀ sí ni. ó yá lọ kọ rìsíìtì wa. Àwọn tó wá lọ́jọ́ sí tí wọ́n wá jà ọ́ lólè wọ́n tún ń padà bọ̀. Tó ti gbọ́. Ǹjẹ́ o rántí gbólóhùn tó ní wọ́n pè fún ọ? wọ́n ní òkú òkè sanwó opó sí. Tí wọ́n bá ti wá lókù ìsanwó opó sí wọn náà wà lè lóòótọ́ ni òkú ìsanwó opó sí ṣùgbọ́n àwọn èèyàn rẹ̀ ni wọ́n máa bá a san kí mo wí. ẹ ní kí n sọ fún wọn pé òkú òkè sanwó opó sí lóòótọ́ àwọn èèyàn ẹ̀ ló máa bá a san. Mo já níbo ẹ máa san owó mi. Lóòótọ́ ni òkú òkè sanwó opó sí ṣùgbọ́n àwọn ẹbí ẹ̀ máa bá a san alàyè ló máa san ẹ máa fún mi ní owó mi kẹ́ tó kúrò bí báyìí. Bólú orí àwọn àgbàkẹ́bọ̀ wọ́n kọ́lé ọgbọ́n àwọn ọ̀kẹ́bọ̀ wọ́n kọ́lé òye àwọn ọ̀kẹ́ náà tún kóra wọn jọ wọ́n fẹ́ kọ́lé ọ̀rọ̀ ilẹ̀ bá mọ́ bá wọn wọ́n fi lọ́rọ̀ nílé ibi ó bá ti bá ní là á sọ ọ́ mo fẹ́ kó o tẹ́tí inú rẹ lẹ̀ kó o máa gbọ́ torí pé etí inú lè jò ń lò. Bólú. Bàbá.
gbólóhùn ẹyọ kan lọjà àwọn ọmọ ẹ̀dẹ́ nìyẹn o tí wọ́n bá ti tajà fún ọ tó ti rajà tó rà tán tí wọ́n bá ti béèrè owó lọ́wọ́ rẹ jẹ́ kí wọ́n mọ̀ pé òkú ẹ̀ sanwó pósí. òkú òkè sanwó pósí. bẹ́ẹ̀ ni òkú ọ̀gbọ́dọ̀ sanwó pósí odò dì wá wò oníkìlọ̀. ìkìlọ̀. ẹ sáwò. ìkìlọ̀ rẹ̀ rí gbogbo ọjọ́kíjọ́ tó o bá ti sọ fún yẹn pókó ìsanwó pósí tó bẹ́ẹ̀ lè dá padà fún ọ báwọn mẹ̀lẹ́bí rẹ̀ ó bá sẹ́ má dúró. ìṣèjà níbo ẹ̀mú mú àbámú ẹ̀yin ẹ tún fẹ́ ṣe bí ẹlẹ́ẹ̀kejì kò ní ṣeé ṣe ẹ̀lẹ́gá mi gbèsè. ẹ lọ́gàá ọ̀gá mi ẹjọ́ ẹ bá mi máa mọ́lọ́pàá bọ̀ àwọn alábí tó kó bá mi lákọ̀ọ́kọ́ wọ́n tún ti dé lẹ́ẹ̀kejì o. àwọn ní ọ̀gá mi ní o àwọn ní ẹgbẹ́ mi mú ọ̀gá. ọ́fíìsà ẹ kọ̀ fún wọn sọ ní pé wọ́n lè dìsàbẹ̀ wọ́n lè burúkú ni wọ́n wọ́n lè dìsàbẹ̀ wọ́n lè sá lọ ẹjọ́ tó lọ́lẹ́ bá mi kọ̀ fún ẹjọ́. ṣé báwo náà. owó mi owó tí mo ṣiṣẹ́ fún tí mo dìṣẹ́ sí àṣẹ́fẹ́ ìkọ́kọ́ wọn kó lẹ́ẹ̀kan náà. alákòóbá ni wọ́n ga alákòóbá ni wọ́n. owó mi owó mi máa ṣe wọn pẹ́pẹ́ máa ṣe wọn ní pẹ́pẹ́. orúkọ Jésù Kristi olúwa àti olùgbàlà wa. àmín 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 Jésù àmín Jésù àmín Jésù àmín Jésù àmín Jésù. Sista Bólú pẹ̀lú bí a ṣe ń kánsẹ̀lì tó ní church tí ẹ̀yin gangan fúnra yín tẹ̀sí farasin sílé Ọlọ́run ó wá ṣe ní láàánú yìí pé ipò tá a padà báyé yìí kí ni nǹkan tó sún yín débẹ̀ pípò pálapàla yìí. pásítọ̀ ayé ló ń pẹ̀sìn lóró ẹṣin ò kì í déédéé dáàyàn mọ́lẹ̀ mo sí alábàápàdé Àlàkẹ́ ní ilé sista Ìfẹ́ Àlàkẹ́ jìyà púpọ̀ púpọ̀. ó ṣe wá rù báyìí ìyá ti jẹ́ gan o. ẹ wo bí mo ṣe rí nìyẹn àǹtí. pẹ̀lẹ́ ó dùn mí gan gbà tí mo gbọ́ pé mọ́mì kú o. àǹtí bá a ṣe rí nìyẹn o. pẹ̀lẹ́ má ìdíyà ṣé òun náà ló wá jẹ́ kó rù báyìí. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kí ló wá ń rí ṣe nílùú yìí. mi ì rí nǹkan kan ṣe o mo kàn ń rìn kiri ni kò síṣẹ́ kò sí nǹkan kan. anyway màá ṣe ń favour kan. mi mind tó bá mind láti tẹ̀lé mi lọ sẹ́kọ̀ọ́. ẹ máa mú mi lọ sẹ́kọ̀ọ́. yes inú mi á dùn tẹ́ bá lè mú mi lọ. mo wá ọ̀rẹ́ mi lọ ní ọjọ́ kan. yeah, who is there? Bólú. báwo ni. ẹ káàsán ma. Ọlọ́run ló mà ní kó bá mi káàsán díà. yes ma. jókòó báwo ni nǹkan. ọjọ́ mẹ́ta. ọjọ́ mẹ́ta ni ma. ọ̀rẹ́ ẹ̀kọ́ ló wá yẹn. bẹ́ẹ̀ ni ma. very good inú mi dùn kó wá kó o dẹ̀ bá mi lé. ọ̀rẹ́ ẹ̀ orí ìrònú ló wà láti bí ọjọ́ mẹ́ta ńlẹ̀ gbogbo effort mi to gear her up irọ́ ṣé nǹkan tó ṣẹlẹ̀ òun nìkan ló máa kọ́kọ́ ṣẹlẹ̀ sí ni tó wá jẹ́ pé ìrònú ìṣáá ní gbogbo ìgbà ó yẹ kó lọ bá sọ̀rọ̀ o because mi ìfẹ́ ọmọ tó máa ronú ní sàkání mi lifestyle tó ń gbé ní okòǹgbà yẹn ó ti yàtọ̀ sí sísìn city ló wà yìí kó gear up kó belong kó ṣe báwọn ẹgbẹ́ ẹ̀ ṣe ń ṣe awájú kò kálá máa ronú sí mi lọ́rùn mi ìfẹ́ gbogbo nonsense yẹn o kó lọ bá sọ̀rọ̀. àǹtí
ẹ ṣé gan, ẹ ṣé púpọ̀, mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín. Ṣé ẹ mọ̀ tó ṣẹlẹ̀? Màá ṣọ́ láti bá a sọ̀rọ̀. Better. Lóòótọ́ kò sẹ́ni sí nǹkan tó ṣe máa ṣe tí ò ní bara jẹ́. Mo mọ̀ but kó gbé kúrò lára. Bọ̀tẹ́ má wọ̀rì, màá bá a sọ̀rọ̀, ṣé ti gbọ́? Èmi á gbé wọ club lálẹ́, màá jẹ́ kó já, gbogbo ara yẹn máa já dànù. Yes ma, níbo ló wà báyìí? Ó wà nulẹ̀ ń bẹ̀. Bí a ṣe dọ́dọ̀ Àlàkẹ́, Àlàkẹ́ sọ ìdí tó fi ń ronú. Bọ̀dá Mùtà, ìyá Àlàkẹ́ tó wà lọ hospital látọjọ́ ẹ̀, tá a ti náwó tára wọn ò yá, ẹ tún ní kí n tún lọ gbé wọn kúrò bẹ́ẹ̀ kí n máa 100,000 wá. Níbo ni mo ti fẹ́ rí i? 100,000 lówó 100,000 lówó nínú gbogbo tá a fẹ́ sí ṣé bó ṣe wá náwó tán mú mọ̀mọ́ tán tẹ́ mọ̀mọ́ kalẹ̀ tí mọ̀mọ́ tẹ́ mọ̀mọ́ kalẹ̀ báyìí tán fi kí ni okùn ẹran sí wọn lọ́rùn tí wọ́n fa okùn mi sí wọn lára tọ́lá pẹ́ ti gbé wọn bí ni ọmọ sẹ́tì bá mi ṣe ìwọ. má tiẹ̀ dá ló mú ta sọ àlàáfíà ìyá rẹ̀ ọjọ́ ológun ni orí wòsàn fún ìyàwó wa tún sọ pé kínní. bí èlò ló lè rí. tẹ́ bá fi dá mi lójú pé ara ìyá Àlàkẹ́ ó yá ó yẹ kí n lè rí bóyá 70,000. kò ṣe pé àfidán olójú ara wọn ti yá ni. ẹ wo bàbá olóyè ara ìyá Àlàkẹ́ ni ò yá o ara ìyá Àlàkẹ́ ò yá kódà ó le gidi a ti ń gbé wọn káàkiri kò dé sówó kankan lọ́wọ́ wa ni. ara ìyá Àlàkẹ́ ò yá. bẹ́ẹ̀ni. kí wàá ní wọ́n ní kẹ́ ẹ ṣe sí lọ́sibítù báyìí. ó wà lọ hospital owó tí dókítà dẹ̀ sọ pé ká mú owó yẹn pọ̀. owó ebi èlò ní ẹni kẹ́ wá báyìí. bàbá olóyè owó yẹn pọ̀ díẹ̀ o. ní tí a gbọ́ yẹ ti ẹni wá wá. bí 100,000 ní sá. 100,000 ọ̀rẹ́ ìyá Àlàkẹ́ tí ń ṣe ìyá Àlàkẹ́ pọ̀ o 100,000 tán yóò fẹ́ la oxygen lọ́rùn o ẹ máa ti ń gbé kéèyàn mú bí 100,000 wá ní hospital ó ti ń lọ́wọ́ oxygen nínú 100,000 Àlàkẹ́ bàbá olóyè. àrùn ọ̀lọ́. ẹ ṣé bàbá olóyè ẹ ṣé. dé jókòó. ẹ ṣé Ọlọ́run máa ràn yín lọ́wọ́. àmọ́ bùfún ọlọ́pọlọ ń ké tí ń bá ràn lọ ìwọ náà ràn mí lọ padà. ẹ wo gbogbo nǹkan tẹ́ bá fẹ́ pátápátá ni màá ṣe fún yín tó bá jẹ́ pé máa fún mi 100,000 yẹn màá ṣe nǹkan tẹ́ bá fẹ́ fún yín. ìyá Àlàkẹ́ báwo ló ti ṣe wá ń ṣe ń bá. kò sí bí o ti ṣe mí o gbogbo ara ni ro mí gbogbo ara ikàn mi gbìnrín ni. ìyá Àlàkẹ́ ẹ wo ẹ dára yá o ṣé rí gbogbo nǹkan tí mò ń gbé wá fún yín owó gidi ni mo fi ń ṣe. sẹ́mi náà wà ní nígbà tẹ́ ti ń pè yàn ọ̀bá dákẹ́ tí olóhùn gbàgbọ́ yà sẹ́mi kò wẹ̀ mí náà báyìí àmọ́ wọn ò gbádùn ara gbogbo ara ní ro mí. gbogbo ẹ̀bùn ṣe ń gbé wá náà mò ń lò ó gbádùn ọsibítù ni ó gbé mi lọ. ìyá Àlàkẹ́ nǹkan tó ń ṣe yìí eléyìí kì í ṣọ̀rọ̀ hospital o àárí àgbà lásán ni. ní kí ni. àárí àgbà. ẹ gbà mí lọ aláìmọ̀kànmọ̀kàn àárí àgbà ọmọjó ni mí ìyẹ́rẹ́ kò ń bẹ́ẹ̀ kébékébé ní í ṣe ó láàárín àgbà ṣe bó mo wá tí ì dé táàrí àgbà ń ṣe mí kódà kó ti sin dánmọ́ orúkàn mọ́wọ́ mi ràn ọsibítù ni ó gbé ń lọ. ìyá Àlàkẹ́ ẹ dárayá kí lẹ wá ti jẹ báyìí. ọlọ́lẹ́nu mi o ìní jẹ́ nǹkan kan. ẹ̀yin náà ẹ máa gbọ́ kò lọ ẹ̀ẹ́dẹ̀ sọ pé ara yín ò yá ìgbà tẹ́ ẹ̀ jẹun báwo lára yín ṣe fẹ́ yá. nígbà tí òun kan lọ́nìí òun mi jẹ́ ńgbà tí ọ̀wá lọ ń kọ́. àkẹ́mú jẹ́ ń kú bẹ́ẹ̀ rí o. ẹ̀ní kú. ọ̀dà kò ti ṣe dánmọ́ orúkọ. ẹ̀ní kú lágbára Ọlọ́run. sórí yín ò dàrú ṣé mi ní Sisi tó ń lọ wẹ̀yìn wò. wò ó tẹ̀lé àbúrò ń tó mi ó jẹ́ kí mi kò wẹ̀yìn wò. aládé ó yà tàtọ́. kí ló máa ń ṣẹ̀yìn ọmọbìnrin náà ṣé nítorí pé ó ti wá já barapá nìsín kò ní àǹfààní kankan tí ó ṣe fún ọ nù. bẹ́ẹ̀ àánú rẹ sì ń ṣe ni o. sẹ́rí wọ́n bá yàn wá sẹ́ni wọ́n ìbá yàn ṣe o iyán làlá fẹ́ jẹ o kẹ̀sì ra ògúnfe yíyún ẹran ògúnfe tó níwò lórí sarasa kì í ṣe ògúnfe tí ilé olóúnjẹ o ògúnfe tí sì mí living tin ògúnfe. dúró Mùtá ta ló fẹ́ gúnyán nu wọn.
èmi ní ìkùnrin o. ìyá gbogbo. ó lápá. ẹ̀yin lẹ fẹ́ gún yán lórí yín lílù lápá yín ń jó yìí. mo máa gún. ọwọ́ ní ègún kò sí nǹkan kan bẹ̀rẹ̀ ó lápá. ṣé rájárájá wo ti sí nǹkan ra báyìí. ẹ̀yin lẹ́gùn yán ọ̀gá o ọmọ ṣe o kò sí wàhálà ẹ bá wa ra su ẹ sì rògùn fe tọ́jẹ́ Livington tí wọ́n ti pa kò sí wàhálà ọ̀nà bá tán. wo mi mú ta sọ fún wa pé kán ra tòlótòló sí. kí ló dé abẹ́sòkò àná ni. kódà tá a bá tún fẹ́ dára jẹ́ wọn ràgbìn wọn fi bá wa ṣẹ̀kù sí ká lè fi jẹ yán. irọ́ ọmọ pé abẹ́ ṣe Good Friday ni wọ́n fi ṣe ìgbín tí ò lẹ́jẹ̀. ẹ wò mí mú ta àràtọ̀ wá wo lówó ní fowó ẹ̀dá jẹ́ wọn bá wa fi irú ṣe fried rice. fried rice àwọn tá ló fẹ́ ṣe fried rice náà àwọn ilé ìjẹun tó lè ṣe fried rice. èmi náà ní ìtẹ́ mo sì máa ń jẹ dáadáa torí mo tẹ kétra. kétra ni kétra. kétìn lẹ́sìn yunifásitì àbí ní politẹ́. méjèèjì. wo ṣe fried rice ẹ ǹlẹ́ ẹ pẹ̀lẹ́ Mr Big ẹ ǹlẹ́ Tantalizer ẹ bá ti rí yóò ti mọ̀ pé ẹ gúdù wọ́n máa bí yín rè yẹn sáàsì kó mọ́ dùn ẹ sáàgbà ẹ sì gbọ́dọ̀ tí ọba ti dùn ti ń ta bó ṣe wà owó ìyá Àlàkẹ́ lánàá díẹ̀díẹ̀. ṣé pé bọ́dà bùtà ń gbá mi látọjọ́ yìí ni. ike ń dọ́gbọ́n gbowó ń tàn jẹ ni torí at best at right tí mo bá fún ọ ní wípé kò tètè pé ìyá rẹ tí ọ ti pé tó kó tó di pé nǹkan mi ò tẹ̀lé. èmi ni bọ́dà bùtà gbá wọ́n wá gbowó lọ́wọ́ mi látọjọ́ yìí àṣírọ̀ ní gbogbo nǹkan tí wọ́n gbé fún mi wọ́n kàn ń gbowó lọ́wọ́ mi lásán ṣé tó bá jẹ́ hospital ni mo gbé yín lọ mo mọ̀ para yín àti yá àmọ́ tí àárẹ̀ yìí tó bá padà já sí ọlọ́jọ́ èmi àti bọ́dà Mútà àníjọ gbé nínú ìlú yìí. Àlàkẹ́ báwo ni wọ́n ló ń wá mi kí ló dé ṣé kò sí. bàbá olóyè ó ti ṣẹlẹ̀ o. kí ló dé. ẹ wò lẹ́nu ọjọ́ mẹ́ta ó dàbí pé ara mi ṣáà ń ṣe mí bákan bákan. Àlàkẹ́ sọ̀rọ̀ straight ara ẹ̀ ti bákan bó ara tèmi náà ti bákan lẹ́nu ọjọ́ mẹ́ta ọkàn ló gbọ́n sára mi ni kò sí tára ẹ̀ ti bákan so tó bá ṣẹlẹ̀ ní kò sọ. ẹ wò bàbá olóyè mo ti lóyún. o ti lóyún. mo ti lóyún. bó ló ti jẹ́. kò yé mi náà mo kàn notice pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ara mi ṣe bákan bákan so mo lọ sí hospital mo confirm pé mo ti lóyún. ó tó sún mélòó báyìí nìyí. kò tí ì pẹ́. ẹ wo wọ́n jẹ́ ń tọ́jú Àlàkẹ́ ọ̀hún wò pọ́ndà sí ni o. ẹ wò bàbá olóyè mi ò lè ṣẹ́yún ẹ̀rù ń bà mí. wọ́n sọ tọ́sọ mọ́ jáde ọ̀sọ̀ àfilẹ̀ ni oṣù lóòlù sẹ́yìn ọ̀wọ̀ ẹ̀jẹ̀ fọ́ lórúkọ olówó àbò ṣe ṣe sí. ọ̀pọ̀ ìgbà kan tí ẹgbà lágbà lọ wá bó ṣe lọ́kọ́ lọ sọ́sítù kọ́ lọ yọ wọ́n jọ pẹ́ o ọgbọ́. Oh Jesus Christ. ìyá tó kéré nígbà tí ìyá Àlàkẹ́ kú tán gbogbo ìgbàgbọ́ Àlàkẹ́ ni pé nígbàkúgbà tí ọwọ́ òun bá bá èkú dà òun á gba ẹ̀san. Mútà. tọmọgbọnù Àlàkẹ́. Súfì ó tiẹ̀ ti dá níbi tí mo ti bá yín. ṣé bọ́dà bẹ̀ èmi ló ń pè lọ lanu gbàgà tó ń pè ní Mútà ó sì bí olè bí bọ́dà kún ni. bọ́dà bóyá lo mọ̀ pé bọ́dà tó wà lórúkọ ẹ̀ mo ti yọ́ dànù tipẹ́tipẹ́. Mútà ń bínú lọ ni nígbà tí inú rẹ̀ bá rọ̀ yóò fi ẹ̀ nǹkan padà. nígbà ni wo nínú rẹ̀ fẹ́ rọ̀ ẹ jẹ́ àkọ́ńtì àbádá tábẹ́ tí ò bá dá. inú níbi ẹ gbé gbogbo ní sọ̀hún ẹ wò ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín gbogbo bí ẹ ṣe ń gbowó lọ́mí tẹ́ ń gbowó lọ́mí látọjọ́ irọ́ ni ẹ wò oníṣẹ́ yìí ti jẹ́. iṣẹ́ kí ni mo rán. ìyá Àlàkẹ́ ti kú. Inna lillahi wa inna ilaihi raji'un. ìyá Àlàkẹ́ ti kú. pẹ̀lẹ́ ẹ̀kọ́ rẹ̀ yàn ẹ ǹlẹ́
Ṣé ti wá sin ọ́ ni àbí kíní ni? Wọ́n ti sin wọn. Ṣé wọ́n ti sìnkú? Ẹ tún gbọ́ bí wọ́n ṣe ń sọ̀rọ̀. Muta, jẹ́ kí n sọ kinní kan fún ẹ. Mo fẹ́ kó o mọ̀ pé igbá orú ẹ̀ fọ́ ọ. Ẹni tó rán ni lẹ́wọ̀n ni kó má sàsùn para. Mo ń bọ̀ mi ò tí ì dé. Ilé ayé yìí ṣá. Pásítọ̀, wẹ́rẹ́wẹ́rẹ́ oyún ọ̀rẹ́ yìí bẹ̀rẹ̀ sí í dàgbà, oyún ń ga. Ní ọjọ́ kan ọkàn ọ̀rẹ́ mi bá fà mí, mo bá gbéra ó dílé sísá Ìfẹ́. Ó ga ọ àǹtí láti òru jẹta. àtòrú jẹta làlàkẹ́ ti wà lọ́sípítù tó ti ń rọbí ni mo ti kó sí. Mẹ́wàá ti ṣe mí kò lè tí ì bímọ. kò tí ì bí o kọ́ ló ń ṣàánú mi ni kó má jẹ́ ń jẹ̀bi lórí àlàkẹ́. mo ti náwó mo ti nọ́ra kó ló ń ṣàánú mi lórí ẹ̀ kó má jẹ́ ń dáràn. Kò ti dé. Àǹtí kí la fẹ́ ṣe? Kódà Ọlọ́run ló ló bá wa, àwọn mọ̀lẹ́bí bàbá rẹ̀ là ń dúró dé bá a ṣe wà yìí. Tá a bá ti tán mọ̀lẹ́bí bá ti dé báyìí à ń lọ ni kọ́lọ́ ọmọ jàgbé a máa fojú sunkún. Ẹ̀yin wo máa ṣe bàbá máa ṣe yẹ̀bà máa dúró, ẹ̀yin wo ẹ jẹ́ ká máa lọ. ṣé orí tó ṣẹlẹ̀ ni wípé o ò lè tẹ̀lé wa ìwọ bí tó bá mọ̀ lọ́dọ̀ aláàfáà ni o lórí òkè ni o bí tó máa ń tẹ́ tí ń gbàdúrà tádúrà ti ń jẹ́ owó bẹ̀ ni mo fẹ́ kó lọ báyìí kó lọ má bá mi fàdúrà ràn là Àlàkẹ́ lọ́wọ́ nǹkan kó gbọ́dọ̀ ṣàlàkẹ́ mọ́ mi lọ́wọ́ ẹ ṣàánú mi. Jésù Kristi. Nígbà tí mo débẹ̀ iṣẹ́ ayọ̀ mo rò pé máa gbọ́ lẹ́tà ìbànújẹ́ ni mo gbà á. àwa nìyẹn o ẹ ráyè mi lóde báyìí mo má làkẹ́ wá látàbúlé ṣùgbọ́n bàbá olóyè ò jẹ́ ń jèrè Àlàkẹ́. ẹ̀gbọ́n náà kí ló ti máa ń ṣàwọn olówó olùwà ìgànnì tó jẹ́ wípé tá a bá ràn lọ́dọ́dọ̀ wọn tá a bá ti fẹ̀yìn gbolẹ̀ kó bá wa lájọṣepọ̀ wọn ò ní ṣèrànwọ́ wọ̀nyí fún wa kí ló dé ṣé dandan ni kí wọ́n bá wa lájọṣepọ̀ ni. Sísá Ìfẹ́ tá a bá ní ká rojú dùn yìí fún a máa họra wọnú igun ṣẹ̀dẹ̀ wá rí kò kí ṣe gbogbo olówó ló máa ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn. Èmi mọ bàbá aláàánú kan, bàbá yẹn téèyàn bá bá ẹkún wọ inú ilé ẹ̀ yóò rẹ́rìn jáde ni. Ṣé táwọn ọmọ tó wà nílé ìwé gíga tó pọ̀ tá a lè kà tán ni àbí táwọn ètò fi síbi iṣẹ́ ìjọba tó ń gbowó ribiribi. Bàbá náà ọmọọba Sulaimon Ajíbọ́lá Àfọ̀njá IDS ni o, bàbá aláàánú ẹyọ kan tó ju ẹgbẹgbẹ̀rún aláàánú lọ ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Òótọ́ ni Bólú sọ àwọn èèyàn gidi ṣì wà. Mo mọ ẹnìkan Ìbàdàn máa yí máa náìzò. Recently ó fún ọkùnrin ọmọ yẹn kéré sí o ọmọ yẹn kéré ó fún ní 2 million naira. Ṣé o máa sọ pé ó fẹ́ bọ́kùnrin ẹgbẹ́ ẹ̀ lájọṣepọ̀ ni? Bí wọ́n ń ṣe lápá ibì kan lókè ń bẹ̀ yẹn o bọ̀ kò ń ṣe lọ́dọ̀ wa ń bíbà. 2 million naira ló fún wàá bí mi wà níta ni. Tani ẹni tó ń sọ o. Alhaji Akeem Ìṣọ̀lá Tokyo nìbàdàn bẹ́ẹ̀ yẹn ni máa yẹn wà máa yẹn nice bí ìdá méjì Ìbàdàn ni tó ń pèlè nìkan. Àwọn èèyàn gidi wà o kọ́lọ́n tó dá ayé àtọ̀run kó bá wa kẹ́ wọn kó má kúkú òjijì. ṣe bẹ́ẹ̀ nìkan ló gí lápá nílùú kan tí wọ́n fi ń pèlú yẹn nílùú Agépa. ẹ wo Bólú kó má fọ̀rọ̀ lè sọ̀rọ̀ ọ̀rẹ́ ẹ̀ kẹ́mi tó jáde lẹ́nu ẹ̀ ó fún mi mẹ́sẹ̀gì kan pé kí n fún un. Pásítọ̀ mo gba lẹ́tà nígbà tí mo ka lẹ́tà ọ̀rẹ́ mi ní ẹnìkan kan ọ̀gbọ́n lọ já lẹ́tà lẹ́yìn mi. Nígbà tí mo ka lẹ́tà nǹkan tí mo kà ń bẹ̀ ni pé ó ní gbogbo ọ̀nà ní kí n gbà gbogbo téèyàn fi ń jẹ́yàn láyé ni kò mò ń fi jẹ́yàn. Pásítọ̀ èmi lè mi lóko mi lódò ni mo bá pa kìtì mọ́lẹ̀
bá gbalẹ̀ aláwo lọ ni wọ́n bá ṣáájú owó pọ̀ sí fún mi. ilé ayé ilé asán, ilé ayé àfọwọ́bà fi ilẹ̀ lọ, kí lẹ wá padà bá bọ̀? Kí ló padà kàn yín ọ̀rọ̀ yín sista Bólú? Ẹ̀yin ò mọ̀ ni tésù bá fúnni ní nǹkan ẹyọ kan yóò gba ìlọ́po 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 lọ́po lọ́wọ́ ẹni. Ó mà ga o. Ẹni tó bá kánjú gba kọ́kọ́rọ́ ọ̀la, ta ni ò ṣàìmọ̀ yìí pé ilẹ̀kùn ìbànújẹ́ ní ó fi ṣí kányìn ayé rẹ̀. Èyí náà wá wo tó kányìn ìgbésí ayé yìí. Kí ni ká ti wá pe léyìí báyìí o? Pásítọ̀, mi mọ̀ pé ibi tójú bá dé lópin ìran. Mi mọ̀ pé ibi téèyàn bá náwó dé báyìí ọwọ́ tẹlòmíì tún máa ń gùn ju tèèyàn lọ.